pé kò yẹ kó nìyàn ó bọ́ ṣe fún yín ní débísí ó fi ẹ má jẹ́ ìṣọ́ ó fi kíní yẹn sí fún yín lẹ́sẹ̀ bíbò bí ò bá ti wọ̀ ẹ̀yìn Adélékè láíláí. ṣèyí ọmọ Mákindé nígbàdàn lórí ìyàlẹ́ wọ́n fẹ́ pẹ́ lọ́wọ́ ẹ̀ ó ti wèrè mọ́ ló ṣe dúró dédé káṣojú abẹ́lé ìtò. ẹ̀yin bàbá wa lọ jókòó ẹ̀yin ti máa rìn láti bí 40-50 years bẹ́ẹ̀ bá ti wù ú lọ ilé á ti tú. Bíyàwó bá ti wèrè bọ̀ fọ́kọ́ ilé onínú láíláí. Obìnrin má tún jẹ́ ń túdù.